ọmọdé àtàgbà ìsúnmọ́ bí ẹ wá gbọ́ làbárí mi òní lọ́jọ́ ìbí àkàndá èèyàn. Ọmọọba ọmọọba Adedapo Agbana sani mò ń pè yẹn, ẹyẹ tí a ṣe bí olóògbòrò sí ní gbogbo. àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan bí kówókówó lọ́tà ń fẹ́, kàkà kó ṣubú ara ló tún ń dá ẹ̀yìn lójú ọlọ́run ọba lọ́lá Yínká Agbana. Ọmọọba Adedapo Agbana ayaba Fọláṣadé ń gbọ́, obìnrin tó ń ṣèké ọkọ bára lé láfúrú wọn kò tiẹ̀ léwọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ òní òde lọ́balọ́ba làwa rè fa, New Jersey là ó ti dábí ẹnu rọ̀ bí òwe. Kò sẹ́ni tó lè sọ ibi olórí gbé yorí, ọlá Yínká Agbana kò sẹ́ni tó mọ̀ ọ́, olóríire ló jẹ́ láyé ṣe fẹ́ràn rẹ̀. They want to be like you, kò ṣeé ṣe irú rẹ̀ ṣọ̀wọ́n o. Bẹ́ẹ̀ni kò ṣeé ṣe kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn, ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ ìdúrà wọn lọ o. Ọmọọba Adedapo Agbana orí adé, ọkọ Fọláṣadé ni mò ń perí o. Àkàndá èèyàn olóríire o, wọ́n máa battalion multi-international businessman, CEO Cadet Promotion, CEO Cadet Properties, CEO Cadet Farms, CEO Cadet Autos, CEO Cadet Jewelries, CEO Cadet Exchange, àbúrò Prince Adedeji Agbana, Cadet Oil and Gas. Ọmọọba Agbana ọmọ àfidọ́là nùdí, ó pọ̀ bí iyanrìn òkun o. Ọ̀pọ̀ ayaba Fọláṣadé, ọjọ́ rírí ọjọ́ àìrí, ọjọ́ tí ò sálábàrò, adùn bárìn bí Fọláṣadé ṣọ̀wọ́n. Ẹni ẹlẹ́ni onígbà ṣe yín ṣe ó máa ṣe wọ́ o. Ọmọọba Agbana bàbá ọmọ Gbọ́láhàn dàdí Ṣubúládé, bàbá Tọ́lá ní káò ìwọ ò ní mọ sáré ọmọ o. Ó yá jẹ́ ń kí ọ̀rẹ́ lé bàbá tó bí ọlọ́mọ, ọmọọba Ìsànlú òjì àjọ lọ o. Ọmọọba Ìsànlú ìhànlú gàlà adégbẹ̀dẹ̀rìn, ọmọ àníyàn má lọ bẹ̀ améguru ọ̀gàngbẹ́lá. Agbana gbáwì Agbana unáwó, ọmọ ìbúra ìpọ́nsọmọ ládòdòkó. Àrègbọ̀n àrèmọ̀ ìsẹ́mi bó ti ìtọ́, ẹ má má gbéwé lágùdù jọ̀wọ́jọ̀wọ́. Ọmọ olómi tútù lọ làgà, ọmọ àfidọ́là nùdí, aṣọ àwọn bàbá tó bí ọkì ìdọ̀tí. Agbẹ́kànga àlàdé, ọkọ̀ ọ̀nà ìbúra ìpọ́n, ọmọ onílé ọlá, ọmọ afọmọ yẹniyẹni ni wọ́n ń kí wọn nílé bàbá tó bí ọlọ́mọ. Ọlá Yínká Agbana àwọn tiẹ̀ mọ rírì rẹ̀, wọ́n nígbà ọdún kan ní o. Ṣéun Ayọ̀rìndé Cadet Group of Company, ìmùlẹ̀ ṣáínṣáín bàbá Beckham ó mọ rírì rẹ̀ o. Ìmùlẹ̀ Ṣéun Àjàyí ọ̀rẹ́ akíníyàjà òní New Jersey, àwo Dr. Tọ́pẹ́ Bámgbóṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ rírì rẹ̀ o. Wálé Adépéjú Lékan Owólabí Méjọ́ Lábàmbọ̀ Adérótìmí Adémúyì Ìwà Alábá Ògúnlẹ́yẹ Ọlámilékan Samuel Tìjé Bánjí. Wọ́n nígbà ọdún kan ni o. Àwọn Progressive Brother Club Honourables wọ́n kí ọ. Samson Dáwòdù Peter Ọláyíwọlá Wọlé Àkànbí Adédayọ̀ Adéyẹrí Lékan Adéoyè Olúgbéngà Àjàlá John Locke Dayọ̀ Adédayọ̀ Adésínà Fẹ́mi Ọlátúndé Olúgbéngà Adéyẹmọ and your good mother Rashida Taiwo Madam 1010 àti gbogbo ọmọ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ Yorùbá Association ní tilé tókó. Wọ́n ní tiẹ̀ yàtọ̀ gédéǹgbé o. Ọmọọba Agbana èèyàn Àlàní Adégòkè o. Èmi gan kí ọ pé gba ọdún kan ni o. Ó ti ń dùn kò ní kan, Ọlọ́run jọ̀wọ́ bá mi ìsúré fún. Ìwọ ló mọ ohun tó ń fẹ́, ìwọ ló mẹ̀dùn ọkàn rẹ̀ Olódùmarè bá mi gbàdúrà fún o. Ọdún èyí sójú rẹ̀ kó má ṣe já ṣe mọ́ o. Àmín o, àmín o, kó má ṣe já ṣe mọ́ o. Happy birthday to you, Ọmọọba Adedapo Agbana. Ìgbà ọdún kan ni.